Action. Okay, Jésù fẹ́ ṣókè àbí? Jésù kì í ṣókè náà, kò ń ṣókè. Ó fẹ́ suffocate mi àbí? No, ẹ̀bùn ẹ̀yin náà ẹ̀bùn àti ẹ̀gbọ́n nǹkan tí òrùn burúkú ẹ̀gbọ́n nǹkan tó ràn lẹ́nu jọ́ mẹ́ta. Kò sówó, kò sí iná, kò sẹ́pọ̀, kò sí káṣí, kò sí nǹkan kan. Ẹ̀gbọ́n ní kí n máa wọ àpò sìmẹ́ǹtì tẹ̀yìn wọ kí n máa wọ kí n Jésù ní kí n máa wọ àpò sìmẹ́ǹtì nínú òrùn burúkú yìí. Ṣé mo bọ́rù ṣe máa ń mú lọ́rùn ṣá? Èyí ọmọ tún tọ́ jẹ́ ìmọ̀ orun tí ṣe máa mú yàn. Káṣí ẹ̀ wá sọ ọ̀sán gangan. Ẹ wo àǹtí ẹjọ́ torí ọlọ́tọ̀ ní nǹkan tí mo bá ẹ má jẹ́ kí n mú ti yín mọ́. Ọkọ yín ẹ bá mi wọ́n wọn o. Ẹ bá mi bá wọn sọ̀rọ̀ níbi tó ti mọ̀ bá jájú wọn. Ọkọ mi ò lè bá kò lè lóun fẹ́ bá yín lájọṣepọ̀ kò lè lóun fẹ́ fẹ́ yín kò lè ní mọ̀ yẹn dájú. Jésù ló fẹ́ kéde fún yín. Jésù ló fẹ́ ẹni kọ́ di Jésù o. Àlè di Jésù mo ní ká kéde òun fún gbogbo aráyé ni. Ẹ bọ́ sára àwọn oníbàárà ẹ lọ kéde fún ẹ lọ kéde Jésù fún àwọn oníbàárà. Yorùbá ní ilé la.